ẹ̀yin ọmọ nàìjíríà tẹ́lẹ̀ fún àtàwọn àtẹ̀sí wọ̀ káàkiri àgbáńlá ayé àtún kíwa kújọ méjì kújọ mẹ́ta nǹkan sì sọ̀rọ̀ ilé òní o ní ìpínlẹ̀ Ògùn àti kílódé àkómọ aṣọ́ra kó máa gbà wá adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run adúpẹ́ lọ́wọ́ agbófinró adúpẹ́ lọ́wọ́ àwọn àjọ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn ṣe takuntakun tí wọ́n ṣe òní tá à ń ṣe fọ́nrán yìí ọjọ́ 19 nínú oṣù karùn-ún ọdún 2026 on 19th of May 2026 mo dúpẹ́ pàtàkì lọ́wọ́ kọmíṣánná ọlọ́pàá tuntun ní ìpínlẹ̀ Ògùn bàbá wa CP Bọ̀dé Ọ̀jájú ní PSC FCSS MNIPR kọmíṣánná ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn ìbáyé pé bí gbogbo àwọn kọmíṣánná ọlọ́pàá ní orílẹ̀-èdè Nàìjíríà bí wọ́n ti mọ́ ń ṣiṣẹ́ takuntakun rèé tó sì mọ́ ń gbìyànjú ipá àtàgbára wọn èmi ó sọ fún wa gàdàgbàgàdàgbà wípé ó ṣeéṣe kí ìwà ọ̀daràn ìwà kò tọ́ ìjínigbépa ìjínigbówó àti àwọn òwà ọ̀daràn míì kó mọ̀ dínkù díẹ̀díẹ̀ ọ̀gá yìí wọ́n pariwo tẹ́lẹ̀ wípé Ọ̀jájú ní ó dópínlẹ̀ Ògùn gbogbo ẹ̀yin ọ̀daràn gbogbo ẹ̀yin tẹ́ ẹ pé oníṣẹ́ ìgbóníṣẹ́ ẹ̀ka ẹfẹsẹ̀fẹ́ lónìí tí wọ́n ń sọ̀rọ̀ yìí tẹ́ ẹ bá rántí tẹ́ ẹ bá gbàgbé njọ́ 14 ní oṣù karùn-ún tá a wà yìí ní àgbègbè kan tí wọ́n ń pè ní orílẹ̀ ìlúgùn alàgbà kan wọ́n jí ìgbé ń bẹ̀ àwọn ajínigbé pa ajínigbé gbowó on the 14th of May 2026 tá a wà yìí wọ́n jí ìgbé ń bẹ̀ ńgbà àwọn ọ̀dọ́ alàgbà ìgbé ó ní rọ̀tìrọ̀tì owó rọ̀gùrọ̀gù ni wọ́n ń béèrè èyí tí wọ́n ń béèrè èyí tí pé gbéṣẹ́ lọ́wọ́ tó ṣiṣẹ́ lọ́tọ̀ lóru tí ò lè rí kójọ náà ni wọ́n ń béèrè àwọn ajínigbé pa ajínigbé gbowó àwọn digunjalè àwọn tí wọ́n níṣẹ́ tí wọ́n lábọ̀ àwọn tí wọ́n ń dà àlàáfíà orílẹ̀-èdè láàmú àwọn tí wọ́n ń dà àlàáfíà àwọn ara wa láàrin àwọn ara wa tí wọ́n ń dà láàmú tó ti pé a ò mọ̀ wọ́n tó báwọn kan bá pé ìjọba mọ̀ wọ́n tó èmi ò subscribe to that ṣùgbọ́n ó ń jọ gàté kò ń jọ gàté ó ń fẹsẹ̀ méjèèjì ó fi ń rìn gàtégàté kí ló dà kó máa ṣọ́ wa torí pé bàbá pé àwọn tí wọ́n ń dà wá láàmú yìí mò ń sọ mò ń tún sọ bàbá pé àwọn ọmọ wọn àbá ò lè wá wọn ó sì anti-kidnapping lélẹ́wé ìran ṣítù mo mọ capacity rẹ̀ mo mọ capacity àwọn kankan lélẹ́wé ìran ó sí anti-robbery ó sí anti-cultism ó sí anti-money laundry àwọn ó sì tí mo mọ capacity wọn pọ̀ ní ìpínlẹ̀ Ògùn lélẹ́wé ìran wa ń bè ó bàbá ń pé àwọn kan ń dà láfíà àbìkan láàmú àbọ̀kan bí kàǹkẹ́nìkàǹkẹ́nìkàn kankan tàbá pé àwòlé irọ́ o ìjọba ni wọ́n ń tijú ìjọba ni wọ́n ń bẹ̀rù ìjọba ni wọ́n ń retí mọ́ ọ lọ àwà lẹ́yìn rẹ̀ ìtàn retí lòun kì má fọ̀rọ̀ wò kì má fọ̀rọ̀ sílẹ̀ sọ̀rọ̀ kí àdírẹ́sì kò mọ́ pọ̀ jù lẹ́tà CP Ọ̀jájú ní PSC FCSS MNIPR wọ́n gbógun ti àwọn ajínigbé pa gbowó kan ní àdúgbò kan tó ń pè ní ìlúgùn òrèlé ní ọ̀nà Abẹ́òkúta Ìbàdàn expressway ọ̀hún ní ìlúgùn wà kábíyèsí Elédùmarè alàgbà tí mo ń bá bọ̀ tí mo sọ pé ọjọ́ 14 nínú oṣù karùn-ún tá a wà yìí tí wọ́n kó ń papá mọ́ra ní ilé epo kan nufsa tàbí filling station lágbègbè ìlúgùn ń bẹ̀ ní Ọ̀dẹ́dá local government wọ́n jẹ́ alàgbà ń gbé lọ́jọ́ 14 ọjọ́ kejì lélógún on the 18th náà ni wọ́n fi alàgbà ọ̀hún sílẹ̀ lẹ́yìn tán ti gbọ́ wúrọ̀gùrọ̀gùn àti gbogbo àwọn akitiyan ọlọ́pàá àwọn agbófinró gbogbo rẹ̀ wọ́n fún alàgbà ọ̀hún lẹ̀ kọmíṣánná ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn ló bá pé ní ìpínlẹ̀ Ògùn tí a ń bí àti ń gbọ́ wípé ó ń bọ̀ àwa náà ti ń dé àwọn àti ń dẹ́ẹ̀dẹ́ wọ́n jìyà gbé ní àìgbò Ọ̀dẹ́dá wa ń bí Ọ̀dẹ́dá local government orílẹ̀ ìlúkùn irọ́ o àwọn OC anti-kidnapping ní ẹlẹ́wẹ̀ ìran wọ́n bẹ̀rẹ̀ iṣẹ́ ṣùgbọ́n adúpẹ́ lọ́wọ́ ọlọ́mọ ọba òkè ọba láwùrà bí for record purpose òní tí mò ń ṣe fọ́nrán yìí on the 19th of May 2026 ni mo ṣe fọ́nrán yìí
ká lè mọ̀ wípé atẹ́gùn tó ń fẹ́ tó ń káṣọ ní yàrá lórí kọ́ ẹni wọ tiẹ̀ sọ́rùn kò mọ̀ ṣàfihàn kò mọ̀ mọ̀ Nàìjíríà ẹ̀gá wà lójúfò àsìkò tá a wà yìí ẹ mọ̀ pé àsìkò ọdún iléyá ni gbogbo rẹ̀ àwọn tó ń rìnrìn àjò tó ń lọ tí wọ́n ń bọ̀ ẹ ṣọ́ra ẹ wà lójúfò aṣọ ọba mi Èdùmàrè a ò ní ṣe sábàbí aburú wọ́n bọ́ sínú igbó o wọ́n wò pé eléyìí tẹ́ ẹ ṣe yìí àrífín ńlá ni tí wọ́n ti kidnap lẹ́lẹ́wẹ̀ ìran náà bá bẹ̀rẹ̀ ẹ̀ṣẹ́ ṣe mọ́tò yìí ẹ̀yà ọmọ Nàìjíríà tẹ̀lé àfọ̀nà tó àgbàdo ẹ̀sìn wùwà káàkiri àgbàlá yìí wọ́n ti rọ́wọ́ tó wọn o àwọn tí wọ́n fara gbọ́ta tí wọ́n gbọ́ta lọ àwọn tí wọ́n gbé ìkúrú jẹ lọ́wọ́ ìbúra lẹ́sẹ̀kẹsẹ̀ àti àwọn iṣẹ́ ìwádìí èmi tó ti ń lọ lábẹ́lẹ̀ èyí tí wọ́n jẹ́ oyè wà ní wípé gbogbo ẹ̀yin olùgbé orílẹ̀ lógún ní ọ̀nà Ọ̀dẹ́dá mọ́nà Ìbàdàn lọ́hùn tọ́ iṣẹ́ ń lọ mo ń sọ fún wa pé Bọ̀dé Ọ̀jájù ní òní gbà mo mẹ́ntí mo ní bàbá yìí bẹ́ẹ̀ bá ń pè òfin gangan nu wọ́n mọ ìgbésẹ̀ tí wọ́n lè gbé lẹ́sẹ̀kẹsẹ̀ tẹ́ wá ti fura pé nǹkan kan ń bọ̀ ṣùgbọ́n níta bẹ́lọ̀hún bẹ́lẹ́dùà ni pé kó máa ràn wọ́n lọ́wọ́ kó máa kún wọn lọ́wọ́ kó máa ríṣẹ́ òun ṣe kó máa ríṣẹ́ rere jẹ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ ṣòfin wípé àwọn aṣebiṣèkà tí wọ́n fojú wọn hàn mọ́ ẹ̀yin nu Ọlọ́run nu ẹbò wọn ṣe ẹbò wọn mọ́lẹ̀ ẹṣẹ kíní kankan ẹṣẹ ẹ má fojú wọn hàn ẹ má jẹ́ kí wọ́n rí wọn mọ́ kí ni interest yín kí lẹ̀ ń protect kidnapping ìjínigbé ìjínigbé pa ìjọba ilẹ̀ Nàìjíríà ẹ wá nǹkan ṣe sí i àdúpẹ́ ẹlẹ́ẹ̀kan sí lọ́wọ́ kọmíṣánná ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn ọ̀gá wa CP Bọ̀dé Ọ̀jájù ní PSC FCSS MNIPR fún iṣẹ́ takuntakun tí wọ́n ṣe a sì dúpẹ́ lọ́wọ́ àwọn àjọ anti-kidnapping squad wípé wọ́n gbìyànjú wọ́n sa ipá ó di méjì àbí ó di méjì o ó di méjì lọ́nà Ṣàgámù Ìjẹ̀bú-Òde Benin Expressway ẹ̀rí àwọn tí kọmíṣánná ọlọ́pàá àtàwọn òṣìṣẹ́ wọn tí wọ́n neutralize hideout wọn tí wọ́n arrest wọn tí wọ́n kó àwọn kan ó sì láwọn ohun ìjà olóró tí wọ́n kó ń bẹ̀ àwọn kan faragbọ́ta wọ́n sá lọ àwọn kan wọ́n rí wọn mú wọ́n ṣe gbogbo rẹ̀ ẹ̀tún wádé o orílẹ̀ lógún Abẹ́òkúta Ìbàdàn Old Road tó lọ àpáta lọ gbogbo rẹ̀ wọ́n tún rí àwọn kan mú bẹ́ẹ̀ o 2 million naira cash náà bá nù gbóhùn àwọn ìbọn tó lè yára gbẹ̀mí èèyàn tí wọ́n ń fò bí àṣá wọ́n bá ní ibùbá wọn gbogbo ẹ̀ ni wọ́n rí kó èyí tó dolóògbé nínú wọn ní àwọn afurasí ajínigbé òun ó ń bẹ ní ibùbá tí wọ́n máa ń pa àwọn tí wọ́n papòdà tí wọ́n máa ń gbé wọn sí ó ń bẹ́ẹ̀ ẹ mọ̀ pé àlefi gbẹnu máa sọ̀rọ̀ àwọn tí wọ́n gbọ́ta lọ ṣùgbọ́n èmi nígbàgbọ́ tó dáa ìgbàgbọ́ tó jingiri mo ní nínú kọmíṣánná ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn ọ̀gá wa CP Bọ̀dé Ọ̀jájù ní PSC FCSS MNIPR mo sì nígbàgbọ́ nínú alukoro ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn DSP Olúṣèyí Ọbáṣèyí MNIPR pé wọn ò ní dà wá gbogbo ìyàwó fìrò wa ní ìpínlẹ̀ Ògùn ayọ̀lẹ̀ ẹ̀gúnlẹ̀ o tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ tọ́jú ẹ̀mí rẹ o òkú ìlọ́kọ̀tù ẹ mọ́ kìlọ̀ fáwọn ọmọ yín òní on the 19th of May 2026 ní bus stop to bus stop mo sì kọ́sàn àwọn ọmọ iléèwé àwọn ọmọ school tí wọ́n lé ní 3 sí 4 kì í ṣe pé lẹ́yìn kankan o ní group kákó iléèwé kákó rajọ bíi 6 bí 7 8 ká mọ̀ ṣeré ká mọ̀ dọ̀wẹ́kẹ̀ ẹ mọ́ lọ lé what are you people doing here go home ẹsẹ̀kẹsẹ̀ wọn ò bè wọn lọ mo tún rìn mo bù ṣe gàdá mo tún kọ àwọn ẹ̀mí kí lẹ̀ ṣe ń bí wọ́n ń dọ̀wẹ́kẹ̀ wọ́n ṣeré tiwọn àwọn ọmọ kéékèèké àwọn ọmọ secondary school ni o wọn kéré tó bẹ́ẹ̀ gẹ́ o kí lẹ̀ ṣe ń bí ẹ ti parí iléèwé bí aago 4 sí 5 ẹ mọ́ lọlé kí lẹ̀ ń dúró ṣe wọ́n sì ẹsẹ̀kẹsẹ̀ wọ́n kúrò ń bẹ̀ wọ́n sì thank you sir wọ́n kúrò ń bẹ̀ ìpele kẹta ìpele kẹrin lórí nìkan ni o bọ́mọ iléèwé bá wò pé society tower everything wà palatable we are okay we are good to play we are good to no ẹ sọ fún àwọn ọmọ yín kí wọ́n wà
ní ojúfò kí wọ́n kíyèsára àní dààmú ọdún iléyá ń bọ̀ ẹ̀mí wa ò ní bàrẹ̀ láṣẹ ọba mi Èdùmàrè tọ́jú ẹ̀mí rẹ o òkú ìlọ́kọ̀ọ̀tù má jẹ́ kí wọ́n pa ọ́.